Having said that, wọ́n mú olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ní Kútọ́nù. Ìgbòho lu ọdún kan ṣáńgílítì lọ́gbà ẹ̀wọ̀n ní Kútọ́nù kórí ó tó kó baba Dami yọ. Tẹ́ ẹ bá gbàgbé kí ìṣẹ̀lẹ̀ ti July 1st ó tó wáyé, èmi Àkàndá gbìyànjú gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ràn olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Ẹ káàbọ̀ sí orí kan ní orí tó wà lẹ́gbẹ̀ẹ́ máa ṣe máa Ọlọ́run kẹ́ fídíò náà ṣì wà tá a ṣe máa play fún ẹ̀wọ́ tó wà lẹ́kẹ̀ẹ́ ìgbà Ìgbòho ṣá aláìkẹ́ kọ́mẹ̀ ẹ̀kẹ́ subscribe ebi èèyàn kì í pa òǹgbẹ èèyàn kì í gbẹ òtútù èèyàn kì í mú. Ìgbòho kì í ṣe ejò, adìẹ ni ọlọ́mọlẹ́yìn rẹpẹtẹ. You will surely love him because he has a very good heart, very open heart, and he loves everybody. He trusts everybody too. Ìyẹn máa ń jẹ́ kí wọ́n kọjú ìjà padà sí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Ibi tí mo lọ lé nílé yìí lórí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara. Àwọn ará Kwara wá bẹ̀rẹ̀ sí ní ṣe fídíò oríṣiríṣi. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ẹ gbà wá, Ìgbòho ẹ gbà wá, Ìgbòho ẹ gbà wá. Ariwo yẹn máa dàbí tọ́mọ èèyàn tómi fẹ́ gbé lọ. Gẹ́gẹ́ bí abiyamọ, ẹkún tọ́mọ ń sun, dádì mi ẹ má jẹ́ ń lọ, dádì mi ẹ má jẹ́ ń lọ, ẹ má jẹ́ kó mi gbé mi lọ. Ìrònú ọjọ́ téèyàn bíi téèyàn sọ lóko, ìdùnnú tọ́mọ yẹn ti mú báyàn yóò wà nínú ìsárésókè sárésódò ẹni yẹn tí ó fi fẹ́ jàǹpátá wípé ọmọ yẹn ò gbọ́dọ̀ bódò lọ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣe máa ń rí. And let me tell you this, ọ̀rọ̀ Ìgbòho kì í ká Ìgbòho lára. Ntọ́ bá ṣẹlẹ̀ sẹ́lòmíì ni máa ń ká Ìgbòho lára. Why? Naturally kò fẹ́ kí ìyọ̀ jẹ́ èèyàn kankan. So àwọn ará òkè ọdẹ yẹn nǹkan gbogbo àwọn ìpínlẹ̀ Kwara yẹn tí àwọn Fúlàní ti ransack wọn tán ti lé wọn kó ń lé táwọn Fúlàní yọ lẹ́nu ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fọn ìpè sí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho pé kó dákun kó gbà wọ́n. Now ọ̀rọ̀ tí mo fẹ́ sọ wá bẹ̀rẹ̀ látòrí prógrámù ọ̀gá wa Kọ́lá Olóòtú. Èmi ò gbọ́ prógrámù Kọ́lá Olóòtú tẹ́lẹ̀ níbi tó lóyè Sunday Adéyẹmọ Ìgbòho ti sọ̀rọ̀. Èsì táwọn èèyàn fún Kọ́lá Olóòtú ni mo gangan ló pick interest mi, tí mo fi wò pé ó yẹ kí n contribute sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, because ọ̀pọ̀ nínú wọn they were just lashing him. Àwọn kan pé wọ́n pe Kọ́lá Olóòtú lọ́dàlẹ̀, ìka ni o, Ìgbòho má gbọ́ràn sílẹ̀ ní ó fẹ́ tàn ọpa ni o, ó fẹ́ ṣe kinní kan. Máa wò pé Kọ́lá Olóòtú fẹ́ràn Ìgbòho náà o, Ìgbòho fẹ́ràn Kọ́lá Olóòtú. Kí wá ló dé láàrin wọn tó fi di ọ̀rọ̀ ọ̀dàlẹ̀, tó fi di ọ̀rọ̀ ọfẹ́ pa ọ́ ni, tó fi di ọ̀rọ̀ èèyàn burúkú ni, oríṣiríṣi nǹkan. Naturally ọ̀pọ̀ àwọn èèyàn tó súnmọ́ lóyè Sunday Adéyẹmọ Ìgbòho òye nǹkan kan ò yé wọn, tàbí òye ọ̀pọ̀lọpọ̀ nǹkan ò yé wọn. Ìfẹ́ tí wọ́n ní sí Ìgbòho náà fi máa ń react. Ẹlòmíì máa ń wà too emotional, ẹlòmíì máa ń fẹ́ ṣiṣẹ́ ju apá òṣìṣẹ́, ó máa ń fẹ́ ṣiṣẹ́ ju ntọ́ yẹ kó ṣe lọ. Tọ́rọ̀ bá ti kan tolóyè Sunday Adéyẹmọ Ìgbòho, ara ọ̀pọ̀lọpọ̀ wọn kì í balẹ̀, torí pé lọ́kàn wọn wà loyalty kan ò sí níbi tí òye nǹkan tí ń ṣẹlẹ̀ láyìíká ọba ti yé èèyàn. There is nothing like loyalty there. Loyalty ni pé ẹni tó fẹ́ wà lóyà sí, you know him truly, you know his step, ọwọ́ àmọ́bi tó yẹ kó gbẹ́sẹ̀ sí. Wọ́n máa ń pè nǹkan kan ní protocol, wọ́n máa ń pè àwọn kan ní advanced team. Advanced team ní máa ń tẹ́lẹ̀ síbi tó ti yẹ kí alágbára kó ti gúnlẹ̀. Advanced team ó ti lọ síwájú, wọ́n ti ṣe survey. Kí ni tí ń ṣẹlẹ̀, báwo ló ń ṣẹlẹ̀, ok tí ọ̀gá wa bá dé ibi ló máa dé sí, báwo ni dídé yẹn ó ṣe rọ̀ lọ́rùn. Iṣẹ́ advanced team nìyẹn.
but majority wa being too emotional for the sake of love we have for Oloye Sunday Adeyemo Igboho, we always react above limitation. So mi dáhùn èèyàn yẹn lẹ́bi o, bó ṣe rí lọ́kàn wọn bó ṣe lójú ìwòye tí wọ́n ní o, but èmi máa ń ní different opinion and I will always be frank. Ó máa pé kí n má wulẹ̀ jáde láti sọ̀rọ̀ than kí n jáde kí n fẹ̀ jẹ́nu tutọ́ funfun jáde lọ. Let me tell you this, no matter how long it takes, Oloye Sunday Adeyemo Igboho will always remain in the special place in my heart 100%. A lè má jọ sọ̀rọ̀ o, because he has his own policy, I have my own policy, but I will never think of anything bad to happen to him in life. I love him more than anything. Are you getting me? But orí ọ̀rọ̀ tí mò ń sọ yìí, majority máa padà ṣépè, majority máa bí èébú síbẹ̀. Bí ilé ayé tí wọ́n ṣe rí nìyẹn, nǹkan kan ò yé wọn. Torí pé àwa ní Yorùbá ní àní torí akọ́bẹ̀ jẹ ká fọ́ kòkó ọbẹ̀ sọnù. We can never, because of them, not say the truth. So now, ẹja wa débi sáà ń lọ. Mo wá forced láti lọ wo nǹkan tí ọ̀gá mi Kọ́lá Olóòtú sọ nípa Olóyè Sunday Adeyemo Igboho. Màá kọ́kọ́ play ẹ̀, fídíò tí mo fẹ́ play nbí ó máa tó bí mẹ́ta. Then màá wá bring out to advice mi gangan fún Olóyè Sunday Adeyemo Igboho as a blood brother. Bí ó jẹ́ torí nǹkan méjì, yóò jẹ́ torí ìjọ kan. He has been there for me just one day, tí ò bá jíjọ́ kan péré lọ. So yóò wá wù mí, ẹ̀yin tẹ́ bá máa interpret ọ̀rọ̀ ẹ fún òòṣà, ẹ má fi kún, ẹ má yọ kúrò, ẹ má narrate ẹ plain tí n bá sọ fún Olóyè Sunday Adeyemo Igboho. Pé mi Àkàndá ní lóòótọ́ nìran Yorùbá fẹ́ràn rẹ̀, nìran Yorùbá nílò rẹ̀, ìyàwó àtọmọ rẹ̀ nílò rẹ̀ ju anybody lọ. Ó nílò ara rẹ̀ ju anybody lọ. So kí n má lo àmì fàágùn rárá, I don't want to take much of your time. Ẹ jẹ́ ká kọ́kọ́ wo fídíò tí èyí tí mo sọ ń bọ̀ o. Fídíò yìí tí mo sọ ń bi eléyìí tí Olóyè Kọ́lá Olóòtú ti sọ̀rọ̀ àbí bá Ìgbòho sọ̀rọ̀. Pàápàá ẹ jẹ́ kí n sáré play fídíò eléyìí tí mo sọ yẹn, ok, kẹ́ gbọ́ nǹkan tí Kọ́lá Olóòtú sọ. Hello somebody, ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ sá o. Ẹ káalẹ́ o. Yes sir. Sunday ní bá wa sọ̀rọ̀ lórí fóònù yìí o. Ẹ wà lórí ètò, a ti gbé yín sórí ètò. Yes sir baba. Ẹ kú ètò sá. Ẹ kí gbogbo ọmọ àgbáyé, ẹ kí gbogbo ọmọ Yorùbá àgbáyé. Ó kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé o. Ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́ fún yín. Ọlọ́run ní jẹ́ ká sìnrìn o, àní bọ́wọ́ o. Àmín. Àwa tá a wà lókè òkun, Ọlọ́run jẹ́ ká kiri òkun délé. Àmín. Àwa tá a rẹ̀ wà nílẹ̀ Yorùbá náà, Ọlọ́run ní jẹ́ á sìnrìn. Àmọ̀ wọn sí o, àmọ̀ lọ́rí, àmọ̀ bọ́ọ̀lì tó. Àdé tọmọtọmọ o, àgbáyé kan tó lọ jẹ́ ni. Ẹ bá mi sọ̀rọ̀ kan, ẹ ní báwọn èèyàn ṣe ń pè yín káàkiri ìpínlẹ̀ Kwara lókè ọ̀dẹ ni nígbàniláwo ni ní gbogbo ògbóònà tí wọ́n ń pariwo Sunday mọ́ fi wálẹ̀ wá gbìjà wà, ẹ ní bóòlẹ̀ lórí lára yín. Ó jẹ́ nǹkan tó jẹ́ nǹkan ìbànújẹ́ púpọ̀ púpọ̀. Now gbogbo ọmọ káàrọ̀ òjìrè tí ń gbọ́ mi, níbi tí Kọ́lá Olóòtú ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹni that is àjọsọ ọ̀rọ̀ ti kọ́kọ́ wà láàrin Olóyè Sunday Adeyemo Igboho kí Chief Kọ́lá Olóòtú kó tó pe Olóyè Sunday Adeyemo Igboho. There is nothing like set up there.
kì í ṣe pé bóyá kọ́lọ́ olóòtú ti ń ṣètò lọ ó kàn á dédé rántí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho àjọsọ̀rọ̀ ti wà ńlẹ̀ pé báwọn yẹn ṣe ń pè mí ìbànújẹ́ ló jẹ́ fún mi ò wà happy mi ì mọ bí mo ṣe lè gbé gẹ́gẹ́ bí akọni yóò mọ̀ sí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho kó lọ rescue wọn. ọkùnrin tó dá dùn mí lọ́kàn gidigidi gan. ṣùgbọ́n lójú gbogbo ọmọ Yorùbá bẹ́ẹ̀ ni pé mi ò fẹ́ lọ ṣèrànlọ́wọ́ mo fẹ́ kí gbogbo yẹn understand pé ìjọba Nàìjíríà wọ́n tẹ̀lé tó gbé sórí mi wọ́n ti gbé kúrò mbẹ́. tí àwọn bàbá wa bá fọwọ́sowọ́pọ̀ tí wọ́n bá fàyè gbà mí kí n lọ mi ò béèrè owó lọ́wọ́ ẹnìkankan wàláì mo búra lóko lọ́tọ́ lẹ́mìí mi lọ́dọ̀ máa lọ síbẹ̀ máa dẹ̀ lọ sí gbìyànjú mi. ó gbọ́ nǹkan tó lóyè Sunday Adéyẹmọ Ìgbòho sọ pé àwọn èèyàn ní lọ́kàn páwọn ò fẹ́ ràn àwọn èèyàn yẹn lọ́wọ́ possibly àwọn ọmọ ìlú yẹn gangan lè máa wò ó pé ó yẹ kí Ìgbòho assist ó yẹ kí Ìgbòho help wa Ìgbòho wá ní reason táwọn ò fi lè tí ì yọjú lélẹ́yìí kíkọ cooperation wà láàrin àwọn aṣíwájú wa láàrin àwọn olórí wa láàrin àwọn ọba aládé wa láti approach government even though bó tiẹ̀ jẹ́ pé a ṣe ń wonder reason tí wọn ò fi tí ì mú wanted kó lórí kàn tí ìmórúkọ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho kò lóyún wanted list but ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ ní ìsinlẹ̀ mi Àkàndọ̀rọ̀ Awíkonko ti sọ sẹ́yìn wípé number 1 bórúkọ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣe wà wanted list kò nira fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti mórúkọ wọn kú mbẹ ṣùgbọ́n àwọn nǹkan kan máa jẹ́ hindrance majority lè mọ ronú débẹ̀ o kéèsì Nnamdi Kanu tó wà lẹ́gbẹ̀ẹ́ kan you pardon Sunday Igboho you must pardon Nnamdi Kanu kéèsì wọn papọ̀ o kò farapẹ́ rárá as far as I'm concerned kò síbi tó lóye Sunday Adéyẹmọ Ìgbòho lọ lásìkò rally tí nǹkan kan ṣẹlẹ̀ tí wàhálà kankan ṣẹlẹ̀ finilágá tàdí ẹ̀bọ̀ oko ìmọ́ni bá a ṣe ń lọ láyọ̀ là ń padà bọ̀ láyọ̀ kéèsì tí ó papọ̀ mọ́ra wọn ni ṣùgbọ́n yóò fẹ́ dàbí ẹni pé ìyẹn wà bias bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn o natural now as far as I'm concerned gbogbo tí ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá pátápátá lààrẹ Bọ́lá Ahmed Tinubu rí ojú ààrẹ ọ̀fọ́ etí ààrẹ òdi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń bá ààrẹ ṣiṣẹ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ti gbé àwọn ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé láti approach àwọn ọba aládé wa ẹja fi eléyìí tó kù lẹ̀ fọlọ́ very very soon gbogbo eléyìí wọn yanjú now ẹ jẹ́ n kọ́kọ́ play fídíò yìí tán kí n tó tiẹ̀ sọ̀rọ̀. a lọ bẹ aláfẹ ìjọba ń kwara yìí. ẹ ní ìdí owó lọ́wọ́ ẹnì kankan. wọ́n gbé wanted yẹn kúrò lórí mi kán wá wù mí wò pé wọ́n dẹ́ mi wò á rí i pé rere lolúwa àìmọye àwọn ọmọ Yorùbá bẹ́ẹ̀ tí wọ́n gbé tó bá tí mo dìde làwọn náà rẹ́dí àti dìde tẹ̀lé mi á lè jọ lọ á lè lọ rí tábọ̀ rí tálàfẹ́ rẹ̀ wá ń kwara. àwọn eléyìí máa ṣe. ẹ̀gbọ́n mi bàbá mo fi ń dá yín lójú pé ẹ̀yin bàbá ní ajá àsín lọ́mọ ehoro òsín ilé ọmọ Yorùbá ni wá ilẹ̀ Yorùbá dẹ̀ níbi tí wọ́n ń tẹ̀sùn àṣọ àyẹn àgbà àwọn tí wọ́n lọ tó àwọn Fúlàní tó wà ń kwara àwọn ò mísì gidi tó bá dẹ̀ mísì gidi gan láwọn láyà ṣebí ìbọn náà gbé lọ́wọ́ wọ́n fi ń dẹ́rù bá sójà tó ń dẹ́rù bá ọlọ́pàá tó ń dẹ́rù bá DSS síbẹ̀. Fúlàní ti pólísì méjì báyìí àwọn kan jẹ́ àwọn èèyàn rí tí wọ́n ń ṣòwò tí wọ́n ń ṣe dáadáa. àwọn yóò kọ́ là ń sọ pa wọn. àwọn Fúlàní ti ẹwọ́ èmi tó ti gbé tó ti padà nínú Kwara báyìí àwọn tó ń pa ń Kwara yẹn. èmi ò mọ kẹ́kọ̀ọ́ àwọn Yorùbá kò sí nǹkan tó fẹ́ mú gbogbo ọmọ Yorùbá kọ́ ẹ ká dìde lọ bẹ̀ tá à ń pera wa lákọni tá à ń pè é àlèsígbàlèsáwó báyìí kí gbogbo irú àsìkò yẹn ká fèsì Kwara yẹn ni tí wọ́n ń tẹ̀lé ọba sí lórí tèmi tí mo lè rìn tí mo lè yẹn bí mo ṣe yẹn tẹ́lẹ̀ ó fi Ọlọ́run tó ní. olóyè Sunday Adéyẹmọ Ìgbòho you are speaking like akọni ẹ ń sọ̀rọ̀ bíi ẹni tó nífẹ̀ẹ́ ìlú ẹ̀ tó nífẹ̀ẹ́ àwọn èèyàn ẹ̀ ọ̀rọ̀ kan rí bẹ́ẹ̀ ṣe ròyìn ẹni sá kí gbogbo àwọn ọmọ Yorùbá kakura lọ ọ̀rẹ́ mi dà mí wọ́n da tèmi nìyẹn ọ̀dàlẹ̀ ó di méjì àwọn ọ̀daràn la fẹ́ lọ fèsì o àwa náà ó dọ̀daràn lójú ọ̀nà 100% reality Chief Sunday Adéyẹmọ Ìgbòho let me first ask you tá bá fẹ́ lọ rí fèsì wọn nísìnyí ok ìbọn làwọn yẹ kó dání tá bá fẹ́ lọ rí fèsì wọn gbogbo ọmọ Yorùbá
Yorùbá ní irin la fi gérin. Àwa náà máa lọ gẹ́gẹ́ bí akọni. Àwa náà wà kó irin dání. Tá a bá ti kó irin dání, àwa náà ti di ọ̀daràn. Irin tá kò dá, tá a bá kó irin dání, ṣèjọba mọ̀ ń pa ẹ̀, ṣèjọba fọwọ́ sí, sáà gba láńsẹ̀sẹ̀, sáà lẹ́tọ̀ọ́ láti gbé. Tán bá pàdé wa lójú ọ̀nà ńkọ́, irú èèyàn wo ni wọ́n pè wá? Bó láì sọ pé a fẹ́ lọ gba àwọn èèyàn kan lẹ̀ ni, ta ló fún wa ní authorization? Ta ló authorize wa? And my lovely brother, Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho, bá a bá la kórin lọ, it will now be like, ìbọn dẹ̀ sọ pé wọ́n bá bá ń lé ẹ̀jọ́ ní oníkò rí bẹ́ẹ̀. Ẹ ń bá kó bọ́n dání, ọmọ bá ń yìn. So, gbogbo àwọn nǹkan yìí ni ó ní sùúrù púpọ̀ jù. Ṣé gbádùn mi? Gbogbo ọmọ káàárọ̀ oòjíire. So, now, ẹ jẹ́ n play ẹ̀ tán. Èmi ìdúgbò láti dín Kwara ẹ̀. ẹlẹ́ẹ̀ni dúró kẹ́nì kankan ó pè yín tẹ́ fi lọ. Èmi ò dóde tẹ́mi wá tí ò wá sí wanted lórí. gbéra ẹ lọ ọbẹ̀ pé kò sí gbéra lọ bẹ̀. Bẹ́ẹ̀ ni. Bí mo ṣe ń gbóhùn wọn tó ń sunkún ẹkún kíkorò ń lu yẹ ń ti débẹ̀. Bí ní sórí ìjọba kankan ń débẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ. Kí ni. Bàbá ní àwọn ò ní dúró de ìjọba kankan, àwọn ó ti débẹ̀ tí ò bá sí wanted lórí àwọn. Now, ẹnìkan sọ̀rọ̀ bí ó ní, he said if government approves, let me tell you my lovely brother or sister, gọ́ọ̀mẹ̀ntì tó máa approve individual láti lọ face terrorist, gọ́ọ̀mẹ̀ntì yẹn ti accept pé òun ti fail duty òun láti dáàbò bo àwọn èèyàn lútọ́ wà lábẹ́ òun. Ìtìjú ni yóò jẹ́ fún ìjọba bẹ́ẹ̀, kò sí ìjọba tí yóò approve irú ẹ̀ fún yàn. Whether you take it or you leave it, I will always say the truth. Now, tí gọ́ọ̀mẹ̀ntì bá approve ẹ̀, that means recruitment máa wáyé compulsorily. Recruitment máa wáyé láì kìí ṣe state police. Àwọn wo ni wọ́n fẹ́ recruit? Bó ni wọ́n ṣe jáde? Níbo náà ti fẹ́ recruit wọn? Kí náà fẹ́ recruit wọn lé lórí? Àwọn wo ni ó recruit wọn? Nǹkan ìjà wo náà fẹ́ kó lé wọn lọ́wọ́? Gọ́ọ̀mẹ̀ntì tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, gọ́ọ̀mẹ̀ntì la fẹ́ lọ gbèjà o. Gọ́ọ̀mẹ̀ntì náà ni ó tún sọ wá dọ̀daràn. Ká kó Jagamu dání nísìnyí, ká sọ pé ni la fi gérin, ká lọ fèsì àwọn jàǹdùkú yìí, ká ṣe wọ́n lọ́sẹ̀ síbẹ̀. Wọ́n lè pa àwọn tá a pa òkè ń ṣe jàǹdùkú o, wọ́n lè padà change ẹ̀ mọ́ wa lọ́wọ́ bí àwọn tá a pa yìí ṣe jàǹdùkú o. Ọ̀pọ̀lọpọ̀ wa máa ń sọ̀rọ̀ bí ẹni pé àmọ́ orí ìjọba tó wà lórí àlééfà, àmọ́ pé ìjọba ò fẹ́ràn wa. À ń sọ̀rọ̀ bí ẹni pé kò sáwọn èèyàn kankan behind àwọn terrorist yìí. À ń sọ̀rọ̀ bí ẹni pé òye tí ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ò fi gbogbo ara yé wa, pé bí náà bá láwo kò lè gòkè odò. À ń sọ̀rọ̀ bí ẹni pé àwọn àmọ́ pé àwọn èèyàn yìí ló lùrànlọ́wọ́. Sorry. Tí mo sọ yìí gan, àwọn ọmọ tó jẹ́ àwọn ọmọlẹ́yìn mi ti wà ń bẹ̀. Báyìí àwọn ọmọlẹ́yìn mi tí mo mọ̀ kọ́ free, wọ́n ti débẹ̀ báyìí. Lẹ́yìn wà, láwọn aráàlú yẹn gan mọ̀ kọ́ àwọn ọmọ tó jẹ́ àwọn ọmọlẹ́yìn mi ti wà nílùú yẹn. Ọ̀tán ṣúgà jà. Now, àkọ́kọ́ kí n sáré yọ lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ tí bàbá Kọ́lá Ọláwuyì sọ yìí. So ọ̀rọ̀ tí bàbá Kọ́lá Ọláwuyì sọ yìí, táwọn àtolóyè Sunday Adéyẹmọ Ìgbòho sọ yìí, ńbo ni àbí Kọ́lá Olóòtú, ẹnu mi àgò, Kọ́lá òforíjì Kọ́lá Ọláwuyì. Ọ̀rọ̀ tí Kọ́lá Olóòtú sọ yìí, àtolóyè Sunday Adéyẹmọ Ìgbòho, èwo lẹ̀bi Kọ́lá Olóòtú ń bẹ? Àwọn tó jáde bí ìkẹta tán tí wọ́n bẹ̀rẹ̀ sí ní láàlì bàbá yìí, kí ni tí wọ́n láàlì wọn fún nínú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí? Because Chief Sunday Adéyẹmọ Ìgbòho do the talking. Àwọn ni wọ́n ń sọ̀rọ̀. Àwọn kan sọ pé Kọ́lá Olóòtú ń já àlùbọ́sà sí. Irú àlùbọ́sà wo ló jẹ jáde nínú nǹkan tá a gbọ́ yìí? Ẹ jẹ́ sáré clear tí mo fẹ́ clear. Hello somebody. Okay, sorry.
Sunday Igboho Májàsọ́lá o Sunday Igboho etí. same kọ́lá olóòtú lélẹ́yìí o tẹ ló kórìíra Sunday Igboho tẹ ló fẹ́ ti olóyè Sunday Adéyẹmọ Igboho sínú ná tẹ ní ó ń tan olóyè Sunday Adéyẹmọ Igboho. wọ́n padà bọ̀ lórí ọ̀rọ̀ mi o mo fẹ́ clear àwọn nǹkan kan ká má wà too emotional ká má sáré ṣépè fáwọn èèyàn ká má sáré bú àwọn èèyàn kan torí pé òye ọ̀rọ̀ tí wọ́n sọ òye wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní òye ní téèyàn ń sọ kò yé wọn ọgbọ́n wọn ò gbé òye wọn ò gbé làákàyè wọn ò lè ru ẹrù yẹn so tó bá ti wá pọ̀ ju làákàyè wọn lọ yẹn máa overreact ẹgbọ́n kọ́ lọ lóòtú o. ẹ mélòó tó ò lè mọ wo ètò mi Yorùbá ò ṣe é kú fún o ní tí mò ń wí fún Ọ̀yọ́ Yorùbá kò ṣe é kú fún májẹ́ nìkan ó tì ọ́ lu báàbù wáyà o Ọlọ́run ti ṣe Yorùbá lọ fẹ́ gbòmìnira Yorùbá lọ fẹ́ kọ́ jẹ lọ Yorùbá ti jẹ lọ o nígbà tí Ọbásanjọ́ jẹ lọ ń jò ó ní ìgbà náà làwọn àsárídòkúbọ̀ ni wọ́n ń da Niger Delta láàmú tí wọ́n ń kọ́gun ja Niger Delta tí wọ́n ń fọ́ gbogbo ilé epo Ọbásanjọ́ ó kó gbogbo àwọn àsárídòkúbọ̀ ó bá wọn ṣe mítìnì ẹ lọ́ọ́ kó bọ̀ yín wá ẹ dàbọ̀n lẹ̀ ẹ jẹ́ àjọ ṣe kínní yìí gbogbo wọn ló dolówó ó fún wọn lówó. Now Abba Father, God bless you. Ẹ ra sticker fún mi. Ẹ jẹ́ kí n sáré ṣe pápápá. Ọ̀rọ̀ lóye Sunday Adéyẹmọ Igboho. Ẹnìkan ní for Chief Sunday Adéyẹmọ Igboho to say that he loves his people 100%, no doubt. And kò sí àyè kan nínú ọkàn mi tí mo ti fẹ̀jẹ̀ sínú tutọ́ funfun. I'm saying the reality. I will say the reality. Igboho fẹ́ràn èèyàn naturally. So ẹ̀rù máa wá bà wá kan. Because a sì ní ìdí ẹ̀ lọ́jọ́ iwájú a fẹ́ kó dàgbà kó dògbó family ẹ̀ ní ìdí ẹ̀ nobody can control Chief Sunday Adéyẹmọ Igboho take that nobody can control him he's a man of himself man of the people kò sẹ́ni tí ò nífẹ̀ẹ́ rẹ̀. Now number one ti wanted that one will surely kúrò ń bẹ̀ 100%. Now olóyè Sunday Adéyẹmọ Igboho mọ̀ bóyá ń wò mí ṣùgbọ́n tẹ́ ẹ bá wò mí mọ̀ páwọn èèyàn kan wò mí wọ́n ṣàlàyé fún yín ẹ fẹ́ lọ síbẹ̀ sí ìpínlẹ̀ Kwara àwọn ìlú tán ti ransack àwọn èèyàn yẹn ẹ fẹ́ lọ assist wọn láti gbà wọ́n lẹ̀ láti ràn wọ́n lọ́wọ́ káwọn Fúlàní ọmọ ṣe wọ́n lọ́sẹ̀ mọ́ ìgbésẹ̀ tó dáa ni ṣùgbọ́n ẹ jẹ́ kí n sáré béèrè àwọn ìbéèrè yìí quickly ogun lẹ fẹ́ lọ jà o ẹnikẹ́ni tí bá sì ń lọ sójú ogun oríṣiríṣi nǹkan ló máa put in place we are talking of logistics because iye ọjọ́ tá a lò lójú ogun ò ṣe é predict sa bí ogun abúlé tàbí ìlú ńlá Fúlàní ti lé kúrò according to report tá ń gbọ́ that means 20 villages àmọ́ distance bí wọ́n ṣe jìnnà síra wọn sí kí ni logistics tó wà nílẹ̀ fún yín láti tẹ̀lé abúlé wo lẹ ti fẹ́ bẹ̀rẹ̀ abúlé mélòó lẹ fẹ́ lọ lójúmọ́ igbó mélòó ló wà ní abúlé kọ̀ọ̀kan that is my first question lára logistic èèyàn mélòó ló fẹ́ tẹ̀lé ń lọ ṣéjọ́ yẹn lẹ máa dé sà tẹ́ ẹ̀ bá ní déńjọ́ yẹn ta ni ó provide ní táwọn èèyàn wọ̀nyí yọ jẹ kò sẹ́ni tó lè jagun fúnjọ́ méjì láì jẹun if àwọn tí ń jà ti Ukraine tí ń jà ti Russia tí ń jà ti Hamas tí ń jà ti Israel kò sẹ́ni tó lè jagun fúnjọ́ méjì without food ta ni ó máa provide àwọn oúnjẹ yẹn àwọn onísùnmọ̀mí tí wọ́n àtàkì wa yìí wọ́n ń fẹ́ helicopter lọ gbóúnjẹ fún wọn wọ́n ń fẹ́ helicopter tọ́jú wọn so now kò yẹ kí n dáwọn èèyàn kan lóhùn rà o kò yẹ kí n dáwọn èèyàn kan lóhùn ẹni ní so they shouldn't do anything
until they come to another Yorùbá state kẹ́niyẹn ní sùúrù kẹ́niyẹn pẹ̀pìn kẹ́niyẹn òpin làákàyè kó òpin ọpọlọ ẹ̀ kó farabalẹ̀ gbọ́ àlàyé tèmi ná tí n bá ṣàlàyé mi délẹ̀ kó wá wò bóyá n tó ń sọ yẹn tàbí ọpọlọ ń ṣiṣẹ́. à ń sọ̀rọ̀ reality ń bí báyìí mọ́ sọ̀rọ̀ emotion bí. when we are talking of emotion gbogbo ala nífẹ̀ẹ́ àwọn èèyàn wa ṣùgbọ́n tọ́rọ̀ bá ti di bí òfin kò sẹ́ni tí yóò jáde láàrin wa mọ́ o. ńgbà tí nǹkan ṣẹlẹ̀ sólóyè Sunday Adéyẹmọ Ìgbòho ǹjọ́ jáde kí ni ìgbésẹ̀ tó gbé àbọ̀ jẹun ò súnmọ́ ìyàwó ẹ̀ so tá a bá ti ń sọ̀rọ̀ ẹ kọ́kọ́ ní sùúrù náà ẹni tí ò bá rẹ̀ láti kẹ́kọ̀ọ́ kó sàmà wòran. so àwọn ìbéèrè tí mò ń béèrè yìí àwọn wo ni yóò mọ gbọ́ jíjẹ sáwọn èèyàn tí ẹ̀ mú bọ̀ ṣé wọ́n mọ̀nà àwọn ìlú yìí àbáwọn aráàlú yìí tó ti lọ wọ́n máa jáde báwo la ṣe máa rìn sáàmọ wọ́rìn ni àbá máa pínra wa sí sọ̀rí ìsọ̀rí sáàmójú ọ̀nà bíi táwọn onísùnmọ̀mí gangan gbà wọlé sáàmójú ọ̀nà bíi tí wọ́n wà sáàmójú ọ̀nà bíi tá a fẹ́ wá wọn sí logistics kí ni tó wà in place technologically tá a fi wò wọ́n síwájú tá a fi sáàṣì inú gbó síwájú tá a fi wo bíi tán wà bóyá lè rí ibi tí wọ́n wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àyìn wọn yẹn wà at stake because àwọn ibi tá a fẹ́ lọ tó jìnnà síbi tá a ń gbé tó jìnnà síbi tá a wà Mr. Temi Adeleke God bless you sir èyí náà ra síkà fún mi God bless you sir àwọn ibi tá a fẹ́ lọ tó jìnnà síbi tá a ń gbé we have to go on vehicles. Chief Sunday Adéyẹmọ Ìgbòho láwọn ò béèrè owó kankan lọ́wọ́ anybody ẹ̀yin nìyẹn sa àwọn èèyàn tó fẹ́ tẹ̀lé ń lọ majority wọn máa béèrè láìpẹ́ yìí nísìnyí ipa wọn fẹ́ fi ìyàwó àtọmọ́lẹ̀ o àwọn gbọ́dọ̀ provide fún káwọn tó kúrò nílé that is number one àwọn mọ́tò tí ó kó yín lọ ta ni ó rèpo sí ta ni ó sanwó ṣáàtà ṣé gbogbo ẹni tó ní mọ́tò ni ó gbé mọ́tò ẹ̀ kalẹ̀ ṣé gọ́ọ̀mẹ̀ntì ó sọ wípé àwọn rán wa níṣẹ́ yẹn ṣé tá a bá débẹ̀ tá a bá ṣẹ́gun ṣé kò ní dọ̀ràn sí wa lọ́rùn ṣé kò ní dàbí pàkúté sílẹ̀ fún wa pé ẹni tá a fẹ́ sun jẹ tó tún fi pò para so that is number one o secondly yóò bá tẹ fẹ́ tìtorí ẹ̀ ṣé Yorùbá mórí ṣé Yorùbá mọ yàgò fẹ́lẹ́sìn àná ọdẹ afífìlà pé ní lọ́dọ̀ Yorùbá bò ní ṣe máa ń rí orin tí mo play lẹ́ẹ̀kan o Sunday Ìgbòho Tafa Adéoyè tó ń tán Yorùbá ló ń bá mi lẹ́rù ẹnu tán fi sọ pàdé gún náà fi ìpàdé òtàn gan mọ́ o majority àwọn tí ń pèpè yìí majority wọn ni ò ní yọjú mọ́ so Chief Sunday Adéyẹmọ Ìgbòho ẹ pẹ̀pìn táìmù tí nǹkan bá ń gbé lọ́kàn yẹn ẹ kọ́kọ́ máa mú mi ẹ ní sùúrù ẹ̀dá kan ò ní ṣejú bó ṣe ń ṣe ń lọ o ká nífẹ̀ẹ́ ọmọlàkejì ká nífẹ̀ẹ́ aráàlú ká fẹ́ fẹ̀mí dínkù Yorùbá ò sí fẹ̀mí dínkù fún ojúṣe ìjọba ni sorry o because many people will say ọ̀tọ̀ kí là ń sọ kí lélẹ́yìí tó ń sọ ojúṣe ta ni ojúṣe ìjọba ni o kí wọ́n má ro nǹkan tí ò kí ń ṣe tiwa mọ́ wa lásọ kí wọ́n má pè wá lórúkọ tí wọ́n ti ń pè wá tá a tí ì dẹ̀ sóko tá a ń jẹ́ kí wọ́n má rí nǹkan kan gbámú to the best of my understanding Chief Sunday Adéyẹmọ Ìgbòho you need only one thing you need your life and business back you need freedom so tí gọ́ọ̀mẹ̀ntì bá mọ̀ wípé àwọn nídìí yín let them come for you sir they will now know your value they all know you kò sí ẹni tí ó bá sọ pé òun ọ̀dàgbò òun mọ̀ òun tó ń di tí ó fọ́ lójú ni
tàbí kò bá gbé ńlẹ̀ Yorùbá bọ́ Yorùbá ní iṣẹ́ tí wọn ò bá bẹni tá a bá jẹ́ tó ń tìyà ní máa ń rìn iṣẹ́ tán bá bẹni tá a bá jẹ́ tó ń tìyìn ní máa ń rìn. Sir, sorry o, I can't control you, I can never control you, but ẹ jẹ́ káwọn èèyàn wá fún yín, ẹ jẹ́ kí gọ́ọ̀mẹ̀ntì wá fún yín. Ojúṣe gọ́ọ̀mẹ̀ntì ni ọ̀rọ̀ onísùnmọ̀mídé, kì í ṣe ojúṣe individual tó lè ṣe làwọn ọmọ ìlú yẹn gangan ó máa wà justifiable. Àṣẹ ní ká gbọ́wọ́ lọ́wọ́ ká máa pa wá ní wọ́n ti pa iye báyìí wọ́n ti pa iye báyìí wọ́n fi pa bá ilé sùn wọ́n fi pa bá ilé sùn then àwọn yẹn wà justifiable.